We're still in the studio in London, so we'll come back to you. Please prepare your questions. Only 3. Yeah, go on. We can hear you. Okay, so thank you very much, Professor Banji Akintoye there. That was a well-delivered speech, Professor. Quickly, if you can hear me loud and clear, we have over 50 media houses, both in-house and online, and over 1 million Nigerians and the diasporans are currently viewing the live feed. Now, coming back to Tony, if you can hear me quickly, are we able to extract some 1 or 2 minutes comment from Sunday Igboho, please? Okay, very much so. You can hear him. You can lift it and take closer to him. So, come closer. Can you see him now? Okay, yes, I think Sunday Igboho could be seen very clearly. And can you quickly, if Sunday, you have heard what the professor have said, I don't know if you have any comment or 2 that you can make regarding what the professor said. Thank you, the press statement that has been read. My land, my people in Yoruba. There's no going back for all our father said. We want Yoruba nation. So there's no going back. So thank you very much. That is very loud and clear. All you all can hear from what Sunday Igboho just said now, that he aligns with what Ninas, and as it was read out by Professor Banji Akintoye there, that he aligned with every single word being read out there. Yeah, because I'm speaking for millions of Yoruba people. So I know anything our father Banji Akintoye say is the final. So we are with him, all our people in home and abroad, to support our father to take our land. There's no going back for that statement. We want our nation. Okay, thank you very much, Sunday Igboho there. And can we, Tony, I don't know if we do have the opportunity to take 1 more or 2 questions. There are people here who have questions to ask. Are you able to entertain at least 2 or 3 questions? Then we can, is that okay? Right, we can take 2 questions, see where we'll go from there. Okay, I will quickly take the first question from Prince Adewale. Prince Adewale, please, can you make your question very quick and snappy? You have a couple of seconds. Go ahead, Prince Adewale, please. Good afternoon, all. I think you can hear me. Yes, we can hear you loud and clear. Go ahead. Thank you very much, sir. And I say good afternoon to my Baba, Professor Akintoye. Daddy, thank you very much, sir. We're really happy and we enjoy what you've done. Thank you very much. Thank you. And our brother Tony, I'll be watching you, I'll be following you all along. We appreciate you, everything you've done from long time up to this moment, and we are very happy. Thank you very much. All I just want to say is just to say thank you, Daddy. Thank you very much, sir. Thank you. Thank you. Thank you. Okay, Yeah. Thank you very much. Then quickly, for you to ask your question, you must have your camera turned on. If Otumba Olabode, you must have your camera turned on. Quickly, Otumba Olabode, can you quickly ask your question? Otumba, can you make it quickly? I've stood them the last 3, sir. 3 questions. Yeah, go on. And before we proceed, we have over 50 media houses, local media houses covering live. And so they will also ask 3 questions.
we just limit them to 3 questions so that the whole world can see them and hear the answers we give to them. Okay. Can you see him now? Okay, yes, Sunday. Yes, sir. Okay. And can you quickly, Sunday, you have heard what the professor has said. I don't know if you have a comment or two that you can make. The press statement that has been read. Well, I don't have any comment to say. I support my father. Then I support my land. I support my people in Yoruba. There's no going back for all our father say. We want Yoruba nation. So there's no going back. Sunday Igboho just said now that he aligns with what Ninas, and as it was read out by Professor Akintoye there, that he aligned with every single word in the Yeah, because I'm speaking for millions of Yoruba people. So I know anything our father Banji Akintoye say is the final. So we are with him. All our people in home and abroad, we support our father to take our land. There's no going back for that statement. We want our nation. Because the world is going to ask for that. Before the United Nations will say, okay, we are going to organize a referendum for you, they want to see those things. So we must produce them now. That's it. And then all the youth, all the Yoruba youth in this our land support our father. We are on support our father because we know this is our father, this is our real father that he know that he know to fight for our rights in our land, to come and disturb our father, our farms, our sister. If you are meet any Fulani herdsman, we are ready to face him and destroy them. Starting from now. Of course. If any police attack us for that, we are ready for them. We are ready. Yoruba people ready to this country. We are ready to face the country that you don't have mercy for Yoruba. We have taken back our territory. Yesterday, we meet my father. I meet some maybe like a 5-year-old boy, 6 years. There's no father. They don't have house to sleep. They don't have anything. If you see all these small boys, they smoke India air. I swear. Oh my God, this country is finished. We don't want Nigeria. We want Yoruba nation. We are not fear anybody. We fear only God. Thank you. Enough is enough. Enough is enough. There's no going back. Ní Yorùbá, bàbá wa lélẹ́yìn, gbogbo ọmọ Yorùbá ọ̀dọ́ Yorùbá pátápátá a support bàbá wa torí pé bàbá wa ń béèrè ẹ̀tọ́ wa fún wa. A dẹ̀ rí pé bàbá tó mọ iye ọmọ lélẹ́yìn, bàbá ń rò pé nígbà tó ń bá dàgbà kí ni àbọ̀ tó ń fẹ́ jẹ́ fún àwọn tí wọ́n ti lọ. Bàbá ti gbé wa délẹ̀ lérí náà already torí pé ohun tá à ń fà yìí kò sí padà sẹ́yìn lórí ẹ̀. Kò sí o. Kò dẹ̀ sí ìbẹ̀rù fún ọmọ Ọlọ́run torí pé ọmọ Ọlọ́run làwa ṣe, ọmọ bàbá làwa ṣe nípa ìgbàgbọ́ nínú Kristi. Ẹ̀rù kankan ọba wa torí pé Ọlọ́run ló gbé bàbá wa dìde, ó ti fi àwọn ọmọ akíkanjú tì í lẹ́yìn. Ẹ̀rù kankan ọba wa o. A bẹ̀rù anybody níbi tí nǹkan dé dúró báyìí torí pé ìlú tí a pera wa ní ìlú tó pera ní Nàìjíríà tí ò sí ààbò fún àwa tá a wà ń bẹ̀. Àwọn Fúlàní ń pa wá, wọ́n ń ba gbogbo dúkìá bàbá wa jẹ́, wọ́n fi ń tún tiwọn ṣe. Wọ́n rẹ́pù àwọn àǹtí wa, àwọn àbúrò wa, wọ́n tún ṣe fídíò, wọ́n mọ̀ jẹ́ kárí. Ẹ̀yin ẹ̀ wá jẹ́ ẹ̀ tún fi hàn wá. Fúdí èyí gbogbo ẹ̀mọ́ ń gbẹ́nu gbogbo ọ̀dọ́ Yorùbá sọ̀rọ̀ pé a fẹ́ wọn mọ́. Ní orílẹ̀ wa ń bí kálukú òdìrẹ́ mú. Ìlú Benin Republic wọn ò tó Ọ̀ṣun State. Kí ni mo sọ fún yìí? Wọ́n ń dáṣẹ́ lé ayé wọn, wọ́n dẹ̀ ń gbádùn ara wọn. Àlàáfíà wà ń bẹ̀, ààbò wà ń bẹ̀. Gbogbo àwọn ọmọ Yorùbá wọ́n ti lọ ń jẹ adúró, wọ́n lọ ń ṣe ọmọ ọ̀dọ̀, ṣe nǹkan oríṣiríṣi nílẹ̀ Benin.
Benin wá ní kí wọ́n mọ gba ìwé wọn lé ọ̀pọ̀lọpọ̀ nígbà tí àwa gbọ́njú ìlú Ghana wọ́n máa ń wá lu wálẹ̀ Yorùbá ń bí wọ́n máa ń ṣe so bàtà súnmíkà lábàáyọ tó ń jò ní bàtà tó ń jò iṣẹ́ tó wá ń ṣe ń bí nìyẹn bọ̀ nísìnyí àwọn ọmọ Yorùbá wọ́n ti di ẹrú nílùú Ghana débi pé Ghana ń lé wa pé ká máa lọ lu wa adẹ̀ ń pera wa ní wọ́n Nàìjíríà gbogbo agbára tí ń bẹ́ẹ̀ lu Nàìjíríà ń bí kò sí Yorùbá mẹ́ ọdún 19 rèé tí ọmọ Yorùbá ti ṣe IG Buratai àbíkílẹ̀ tán láwọn olè lọ́lẹ́dẹ́ mẹ́ta yìí chief of staff army Yorùbá ò débẹ̀ rí IG tí bẹ́ẹ̀ lu yìí Hausa Fúlàní ló ń ṣe àwọn náà ń ṣe ọ̀gá sójà àwọn náà ń sọ̀gá SS àwọn náà ń sọ̀gá gbogbo nǹkan láyé kò sí Yorùbá nìkan wọ́n náà fún wa ní vice president extra tire dọ́mítà tí ó lè sọ̀rọ̀ tí ó lè béèrè ẹ̀tọ́ Yorùbá fún a dẹ̀ rí pé gbogbo àwọn bàbá wa tọ́jú olóṣèlú yìí wọ́n ń tà wá ni wọ́n fi wá gbá game wọ́n fi wá ṣe business wọ́n fi wá gba contract so fúdìí èyí eléyìí tá à ń ṣe lẹ́nu yìí gbogbo àwọn ọba wa pátápátá látòrí Ọọ̀ni Aláàfin gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá ni wọ́n ń bẹ́ bí báyìí ṣùgbọ́n bá tó bá fẹ́ sọ fún wa pé òun ò sí ń bẹ̀ ó ṣe fídíò kí gbogbo Yorùbá rí gbogbo àwọn tó jẹ́ bàbá wa látòrí bàbá wa bàbá wa tó wà lẹ́kọ̀ọ́ bàbá wa Ayọ̀ Adébánjọ bàbá wa tó jókòó gbogbo ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí bàbá wa Ayọ̀ Adébánjọ mọ̀ sí gbogbo Afẹ́nifẹ́re mọ̀ sí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mọ̀ sí gbogbo ọ̀dọ́ Yorùbá mọ̀ sí àgbààgbà tí máa ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá yìí tó bá ní òun ọ̀fọwọ́sí nǹkan tí bàbá wa bá ń jẹ́ Akintoye ṣe lénìí afẹ́kọ̀ọ́ ṣe fídíò ohun tí a fẹ́ ni pé òmìnira fún Yorùbá ó sì ti bẹ̀rẹ̀ láti òní tí bàbá wa ti sọ̀rọ̀ tí bàbá wa ti pàṣẹ a sì nígbàgbọ́ yìí pé mímí ò lé mi bàbá kò dẹ̀ sí ẹnì kankan tí ó lè fa ọmọ Yorùbá kan ní aṣọ níbi tí nǹkan dé dó tí a bá ń gbọ́ mi kan yìí pé ọlọ́pàá kan tàbí sọ́jà kan tàbí SS kan ó fi ọwọ́ kan ọmọ Yorùbá kan yóò dògùn ni o ó ti tó gẹ́ mo ń gba ẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ pé a fẹ́ gbogbo Fúlàní agbénipa lórí ilẹ̀ wa mọ́ láti ìsinsìnyí lọ a dẹ̀ fẹ́ gba gbogbo àwọn bàbá wa níyànjú tí wọ́n jẹ́ àgbẹ̀ kan padà sóko wọn láti ọ̀la lọ a bẹ̀rẹ̀ sí rí gbogbo ìletò déletò láti mọ bá wọn sọ̀rọ̀ kálukú ọmọ padà sóko rẹ̀ ní ìrọ̀rùn a dẹ̀ rí pé a mójútó wọn débi pé a ní rí Fúlàní kankan tí ó yọ wọn lẹ́nu mọ́ torí pé àwọn Fúlàní yìí wọ́n ń jẹ orúkọ wọ́n ń ba dúkìá àwọn bàbá wa jẹ́ wọ́n ń jẹ oko wọ́n ń ba tábà nǹkan jẹ́ láti lè jẹ́ pé kí àwọn ọmọ kó ata tiwọn àti tòmátì wọn àti sùnwọ́tà fún wa wọ́n ti sọ wá lẹ́rú ẹni pé gbogbo ilẹ̀ Yorùbá ní Fúlàní ti wá pé ààfin Fúlàní ó ju ààfin àwọn bàbá wa lọ a lè dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn bàbá dáadáa wọ́n ti yọ ẹni pé wọ́n ti gba agbára kó lọ́wọ́ Sẹ́ríkì kan wọ́n ní kó wà lábẹ́ baálẹ̀ léyìí tó yẹ pé bó ṣe yẹ kó wà nìyẹn gbogbo ìyà tí àwọn Fúlàní fi ń jẹ wá gbogbo agbára tí wọ́n ń lò yìí wọn ò tí ì bí ọmọ Yorùbá kan dáa kó lorú ẹ̀ nílùú wọn àwa Yorùbá tá à ń gbé nílùú wọn hàn lágbára kankan kí ló dé tá wá ń ṣe ẹrú nílùú tí wọ́n ti bí wa kí ló dé tí à ń ṣe ẹrú nílùú tí wọ́n ti bí wa tó lè jẹ́ pé àwọn tí wọ́n ń pera wọn ní sẹ́nítọ̀ tí wọ́n ń pera wọn ní ọ̀nẹ́rẹ́bù tó ń sọ lórí wa wọ̀nyí wọ́n máa lọ nínú goslo wọ́n rí àwọn ọmọ ọdún 4 ọmọ ọdún 5 tí wọ́n ń ta gúgúrú tí wọ́n ń ta pọ́pọ́ wọ́n dẹ̀ tún mọ́ ọ̀rá jẹ lọ́wọ́ ẹ̀ rí pé ẹnì ìparun wọn èso lórí gidi so fún díẹ̀ yìí àfẹ́ wọn mọ́ ohun tá a fẹ́ ẹwọ́yẹ ọmọ Yorùbá tí ń bẹ káàkiri àìmọye orílẹ̀-èdè ní Yorùbá pọ̀ jùlọ àìmọye orílẹ̀-èdè ní Yorùbá pọ̀ jùlọ kí ló wá dé arọ gbogbo àgbáyé gbogbo àwọn United Nations kíkiri yóò tó dá wàhálà lẹ̀ kó tó dogun kan pín wa tí wọ́n bá wá wá àwọn gbọ́ afẹ́wọ́n wa àárọ̀ wọn kan wá dá sí ó tó di pé yóò dogun tí wọ́n bá wá dá sí yóò kọjá ọ̀tọ̀ rò torí pé ibi tí ìkàdé ọdún sí àwọn òsì lábẹ́ Nàìjíríà mọ́ bá sí ẹ̀rọ ọ̀dẹ̀fà wá láti sọ̀rọ̀ àti kúrò ní abẹ́ ká má lè sọ̀rọ̀ ká má lè sùn ká má lè gbé à ń sunú lé wa ọkàn wa balẹ̀ à ń rìn lọ lórí ìrìn ọkàn balẹ̀ kí ló dé sẹ́rù ni wá ní àṣàyẹ wà àwọn olórí la ṣèyàn adẹ̀lá àṣẹ mọ́ tí ń ka wa ní
Èkó ń bí Àpápá gbogbo àwọn tí ń sọ lórí bẹ́ẹ̀ Fúlàní ni wọ́n àfẹ́ wọn mọ́ pọ́ọ̀tì wa tá a ní pọ́ọ̀tì méjèèjì Fúlàní ní kọ̀ntró wa ń bẹ̀ àfẹ́ wọn mọ́ gbogbo airport wa bẹ̀ yẹn Fúlàní ní sọ lórí bẹ́ẹ̀ àfẹ́ wọn mọ́ sẹ̀mẹ̀ bọ́dà àfẹ́ Fúlàní bẹ̀ mọ́ láti sísí lọ tí bàbá bá ti sọ̀rọ̀ tán àwọn ọmọ Yorùbá kẹfẹ́ tá a ṣe mítì á lọ sí gbogbo bọ́dà wálẹ̀ tí ráìsì ó lè mọ wọlé oúnjẹ ó lè mọ wọlé gbogbo ó lè mọ wọlé ní lọ́rùn ẹlẹ́mùsẹ̀ náà ó ti tó gẹ́ gbogbo bọ́dà wa tí ìjọba Nàìjíríà láwọn tì à ń sọ fún ọ pé àṣìlábẹ́ ọmọ báyìí á lọ sí gbogbo ẹlẹ́ láti sí ìlọ fúnra wa gbogbo tẹ́ bá fẹ́ ṣe fún wa àwọn kan ti rẹ́dì fún yín wọ́n ń pẹ́ ẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ni o àwọn kan lè máa sọ pé ẹnu Yorùbá kò ẹnu wa kò ẹ má fọkàn sí o tẹ́ bá fẹ́ mọ̀ pé ẹnu wa kò ẹ̀yẹ ẹ̀fọwọ́ kan nìkan ẹ mọ̀ pé gbogbo àwọn ọba pátápátá níbẹ̀ lẹ́yìn wa ọba tó bá bọ̀ sí lẹ́yìn wa kọ́ lọ ṣe fídíò kárí kò ní mọ́júmọ́. Kí ni ìmọ̀ràn yín bá ọmọ Yorùbá tó wà ní Haúsá? Kí ni ìmọ̀ràn yín bá ọmọ Yorùbá tó wà ní Haúsá? Ìmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá ilẹ̀ Haúsá ni wípé ilé ti tó lọ ẹ̀mọ̀ ọ̀bọ̀ ńlé o ẹ̀mọ̀ ọ̀bọ̀ ńlé o ẹ̀mọ̀ ọ̀bọ̀ ńlé o à ń gbà yín nímọ̀ràn ẹ̀mọ̀ gbogbo ọmọ Yorùbá bẹ nílẹ̀ Haúsá ẹ̀mọ̀ ọ̀bọ̀ ńlé ìyà tí ń jẹ wá yìí ti tó o gbogbo àwa Yorùbá ẹ mọ̀jà bára wa jà ẹja ṣera wa lọ́kàn àsìkò ti tó ilé ti yá ẹja ṣera wa lọ́kàn ó sì jẹ́ alàgbà Sunday Adéyẹmọ alias Sunday Igboho.